Ifẹ̀ mi ò ní sọ ọkọ mọ́ ẹ̀yin yẹn bá mi bẹ̀ Onírìṣà kí wọ́n kàn jọ kọ́ wo ti ìdùnnú ayọ̀ tó wà láàrin bàbá àtọmọ tí wọ́n jẹ́ kí gbogbo ayé rí ní ìjọ́ tí Tadéníkáwò ṣe birthday kí kábíyèsí bá mi tú okùn burúkú kúrò lọ́wọ́ àwọn tí àwọn Pẹ́yẹmí Ológùdù Àgàlàntà tí wọ́n fara ní kọ́ bá mi tú okùn yẹn kí kábíyèsí fi ìyẹn ṣe celebration of ọjọ́ ayọ̀ tí ò ní lópin which is Tadéníkáwò's birthday kí wọ́n bá mi fi gbé alága Àgàlàntà kúrò lórí mọ́nítọ́rì Ilé-Ifẹ̀ kó fún ẹlòmíì tó bá ti wọ́n mi ò lọ́pọ́dẹ̀tì Ilé-Ifẹ̀ anybody tó bá wo kábíyèsí kọ́ fún. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yẹn ti ń fa wuyewuye ó ti ń fa àríwísí lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá wọn akẹ́kẹ̀yìn náà gbọ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ bá wá gbọ́ tán kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ Yorùbá kí wọ́n á mú wá fún yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbọ́ tán kí ẹ̀yin náà lè bá a mọ òótọ́ ẹ̀yin náà máa sọ sí i kó lè bá a yé yín ẹ jẹ́ á gbọ́. àwọn tí mi ò expect pé wọ́n lè bẹ̀ mí láyé jù so ẹ mọ̀ pé nǹkan tí mò ń ṣe òótọ́ ni mò ń ṣe ẹ̀yin ò dẹ̀ tètè wá solution sí kí n má gbé lọ síbi tó lágbára jù mélòó ni mo fẹ́ sọ a lot of people mo ti research wọn àwọn tí mi ò expect pé wọ́n lè pè mí kó máa bẹ̀ mí wọ́n dẹ̀ ń converse pé Lady K gbogbo nǹkan tó ń sọ bó ṣe rí ni ṣùgbọ́n jọ̀ọ́ kò bá wa délẹ̀ statement tẹ́bi ò dẹ̀ fẹ́ gbọ́ nìyẹn kẹ́ wá sọ fún mi pé bó ṣe rí nìyẹn kẹ́ tún wá máa bẹ̀ mí mi ò fẹ́ gbọ́ statement yẹn máa ń rún mi inú mi ò dẹ̀ fẹ́ jà ẹjọ́ ìṣàánú mi tẹ́ bá mi jà ẹ lè lù mí o wàláì kẹ́ pé bírí kòtó kẹ́ gbé blogger kẹ́ gbé léwì kẹ́ gbé gbogbo wọn jáde wàláì ẹ lè wí níbi ṣé mo reason mi ò ní weak point lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ìjọ téèyàn bá ti sọ fún yín wípé òun ò ní ìran ìjọ ẹ ló yẹ kẹ́ ti mọ̀ wípé tó bá bá ẹni yẹn jà kò sí ohun tó fẹ́ lose mi ò ní nǹkan tí mo fẹ́ lose mi ò ní nǹkan tó fẹ́ put me to shame mi ò ní àfi ohun tó máa put me to glory from glory to glory ni mo ní òun mo ṣe ń fi àsìkò yìí tún wá bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ ẹ má wo tàwọn olórí burúkú Ọpẹ́yẹmí ẹ má wo tàwọn ọmọ òṣì tó bá wọn kọ́mẹ̀ntì káàkiri ṣẹ́yìn gbogbo àwọn tẹ bá rí tó bá kọ́mẹ̀ntì tó bá bú Lady K ẹ gbà wípé àwọn ọmọ ẹ̀yẹ ayé àlórà àwọn ọmọ táwọn consumer ń lò àwọn ni because mo expose wọn kọjá àkọ́tọ́ expect àti tó ti ṣe program lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ kò tí tó ìtí Lady K ṣe kò tó fi di táwọn ọmọ ẹyẹ gbọ́n jáde tó ló lè làwọn àgbààgbà Ilé-Ifẹ̀ ọmọ gbowó àwọn ṣe bí mo play voice note àwọn ọmọ ẹyẹ tó fi di pé àwọn ọmọ ẹyẹ bọ́ síta àwọn náà bẹ̀rẹ̀ sí ní johunlẹ̀ left right wípé kò ní dá fún gbogbo àwọn tó ní kọ́kọ́ àwọn ọmọ ẹyẹ ṣáwọn nìkan làwọn dà lúrú ni ṣáwọn nìkan làwọn pààyàn ni ṣé mo wípé with that statement àwọn ọmọ ẹyẹ gbọ́n testify sí wípé wọ́n pààyàn nílé-Ifẹ̀ tó fi lè mú àràbà ògbóni jáde síta nílé-Ifẹ̀ táwọn náà wá búra pé táwọn bá pẹ̀lú àwọn tó fi ọwọ́ pa àwọn ọmọ yìí lórí àbẹ́ wọn pẹ̀lú àwọn bàbá ìsàlẹ̀ wọn ìṣọ́sì wípé àwọn ọmọ yìí ní bàbá ìsàlẹ̀ ibẹ̀ náà dára sí ó ti play voice note àwọn ọmọ Ifẹ̀ tí wọ́n bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn tó wà behind kínní nílé-Ifẹ̀ ṣé amọ̀pamọ́ Adébítà Adéyẹ ṣèbó lórí gbogbo Ológùdù ló tún yé síta tí ò bá lọ gba owó kówó kó kó àwọn ọmọ ẹyẹ lọ ṣáwọn èèyàn ni ṣe mọ̀ pé fídíò ní dọ́dọ̀ ti tèmi ara ò ní tàbí kí wá ṣe program tó fi di pé àwa Adébítà bẹ̀rẹ̀ sí ní dé láti sìn lọ báyìí now kó má bàa gùn because mi fẹ́ gbà wá lásìkò ẹjọ́ mi ò tí ì gba call please má bẹ̀rẹ̀ program tàyí tí bẹ̀rẹ̀ program ẹ ti máa pè mí má ṣáyé sí blọ́kì o ẹ mọ̀ pé mo ti máa wọ̀nù yìí ti pẹ́ èyí ìtẹ́ni mo máa bògùn yẹn jẹ́ tó bá yẹ pé ṣe lẹ́bàá ló má darí kan fún mi lẹ́jẹ̀ bògùn yẹn jẹ́ lẹ́ni máa blọ́ọ̀kù yìí lẹ́ni ni kò ní dọ̀là yẹ ẹsẹ̀ yìí náà ni èdè ni máa blọ́ọ̀kù yìí kò ní dọ̀là máa bẹ̀rẹ̀ program tàbí bẹ̀rẹ̀ program ẹ ti máa sáré pè èdè jẹ́ kí n tẹ̀ sọ tẹnu mi náà mo ti blọ́ọ̀kù yìí mo bògùn yẹn jẹ́ lẹ́ni gbogbo pa mo máa fún yín wọ́nì tí bá ti ṣe program pé máa blọ́ọ̀kù yìí tó yẹ pẹ́ẹ́nu ni máa fi ṣe
má sọ pé oògùn wọ̀ mi èèyàn ó kí ló má darí kọ̀ wá bá mi ó máa ń ṣiṣẹ́ ó ti ṣáyé sí blọọkì ẹni ẹ ti mọ́ra wọn now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí Remedy Sògùdógójì lónìí ilé ayé ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ibi tá à ń lọ ẹ jẹ́ connect bluetooth wa káwọn èèyàn náà wá fi tara wọn gbọ́ eléyìí ni mo fẹ́ connect mọ́ eléyìí ni mo fẹ́ yes ó ti connect mọ́ èyí tí mo fẹ́ because earpod mi etí kan wà bí báyìí páàkì ẹ̀dẹ̀ wà lé now ẹ wá bá wa máa gbọ́rọ̀ ẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ bá mi share ẹ bá mi tẹ love like ẹ jẹ́ follow page wa. Lédìké ọlọ́run lẹ́gbìmọ̀ rẹ̀ á fi iṣẹ́ máa sọ yín. kí lẹ gbọ́ tó dárúkọ Lédìké mi ò mọ ẹni rí o mo sọ fún yín pé àwọn èèyàn ò jẹ́ kí n sinmi tí wọn ò bá call me out mi ní wá mi ò ní sọ anything àbí tó bá ṣe wá ń pè mí yẹ kó a máa sọ fún mi wípé àlàáfíà ti jọba nílé Ifẹ̀ mi ò ní sọ ọkọ mọ́ ẹ̀yin yẹn bá mi bẹ̀ onírìṣà kí wọ́n kàn jọ kọ́ wo ti ìdùnnú ayọ̀ tó wà láàrin bàbá àtọmọ tí wọ́n jẹ́ kí gbogbo ayé rí ní ìjọ títa dé ní káwọ́ ṣe birthday kí kábíyèsí bá mi tú okùn burúkú kúrò lọ́wọ́ àwọn tí àwọn Pẹ́yẹmí Ológùdù Àgàlàtà tí wọ́n fara ní kọ́ bá mi tú okùn yẹn kí kábíyèsí fi ìyẹn ṣe celebration of ọjọ́ ayọ̀ tí ò ní lópin which is Tadéníkáwọ́'s birthday kí wọ́n bá mi fi gbé Àgàlàtà kúrò lórí mọ́nítọ́rì Ilé Ifẹ̀ kó fún ẹlòmíì tó bá ti wọ́n mi ò lọ́pọ́nẹ́ẹ̀tì Ilé Ifẹ̀ anybody tó bá wo kábíyèsí kọ́ fún but kó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé Ológùdù kan ni ó wà ní ìkí àmọ́nítọ́rì mọ́ nílé Ifẹ̀ tí wọ́n bá ti gba mọ́nítọ́rì yẹn kúrò lọ́wọ́ Ológùdù ṣe rí gbogbo àwọn Pẹ́yẹmí olórí ọ̀dọ́ gbogbo wọ́n máa tẹ̀ ẹ́ díẹ̀ ó máa dínkù ìnira yẹn máa dínkù kábíyèsí ẹjọ́ torí t'Ọlọ́run mo bẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ni ẹ kò wo títí Tadéníkáwò because I can see a true love of father ní ojú yín níjọ́ birthday Tadéníkáwò ẹ wo bó ṣe trend lórí social media ìjẹ́ ayọ̀ tí ẹ fún ọmọ yín ìjẹ́ àwọn Ológùdù Ọpẹ́yẹmí Consumer àti olórí ọ̀dọ́ ìjẹ́wọ́ jẹ́ kí àwọn bàbá tó kù kí wọ́n rí fún àwọn ọmọ títí wọn nílé Ifẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kò sí ohun tó dùn tó kí ọmọ rí ayọ̀ lára ìyá àti bàbá ẹ̀ Tadéníkáwò dé rí ògo ayérayé ó rí ìdùnnú ayérayé tí ò ní lópin kábíyèsí onírìṣà ó rí lára ayé ẹ wá jọ gbogbo àwọn ọmọ tó yẹ kí wọ́n jèrè lọ́wọ́ bàbá wọn tí kò sí nǹkan kan mọ́ tó fẹ́ fi jèrè ayọ̀ wo lẹ fẹ́ kó rí lára bàbá wọn bàbá mi Àrólé Oòduà ẹ jèrè àwọn òbí yìí àwọn ọmọ tí yín náà jèrè yìí gbogbo àwọn tí Àgàlàtà ìyá Ológùdù àti Ọpẹ́yẹmí àti olórí ọ̀dọ́ tí wọ́n ti sọ sínú ìgbèkùn kábíyèsí mo bẹ̀bẹ̀ torí Ọlọ́run for the sake of Tadéníkáwò ẹ bá mi tú okùn yẹn lọ́rùn wọn ẹ jẹ́ káwọn òbí náà kó jèrè àwọn ọmọ wọn nílé Ifẹ̀ kí àwọn ọmọ náà dé jèrè àwọn òbí wọn nílé Ifẹ̀ kí àwọn opó kí àwọn ọmọ wọn jèrè wọn wípé bàbá ti kú ṣùgbọ́n àwọn jèrè ìyá ní agbára Ọlọ́run ẹ̀ ní ṣọ́kú Queen Naomi ò ní ṣọ́kú because she is my choice I love her so much wọn ò ní ṣọ́kú ẹ̀yin méjèèjì ò ní ṣọ́kú ayé ò wá tún ní fi Tadéníkáwò dá yín lóró ẹjọ́ torí tó náà kábíyèsí ẹ wo tàwọn innocent people tí Ológùdù ẹ̀yin yẹn bá mi ṣí ẹ̀ṣọ́ ìjẹ́ gbọ́dọ̀ kábíyèsí o kò ń ṣẹjọ́ tí mo bá wá ranjú tí mò ń rọmú tí mò ń tuná yẹyẹyẹ lẹ́nu lẹ́ máa jẹ́ kó débẹ̀ o tí ṣòmí ìbádọ́dọ̀ kábíyèsí àwùdó tó bá dọ́dọ̀ àwọn tó súnmọ́ kábíyèsí àwùdó tó bá dọ́dọ̀ àwọn àgbààgbà pálàsì àwùdó ẹ gbàgbé àwùdó tó bá débẹ̀ kí wọ́n jọ kí wọ́n gba àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn Ológùdù lórí ọ̀rọ̀ mọ́nítọ́rì Ilé Ifẹ̀ lórí ọ̀rọ̀ illegal mining tó ń ṣe nílé Ifẹ̀ kí wọ́n gba àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn kọ́kọ́ wo títí Tadéníkáwò kábíyèsí mo wá fi ọmọ yẹn bẹ̀ yín lẹ́nìí pé kẹjọ torí t'Ọlọ́run ẹ tú okùn ìgbèkùn táwọn èèyàn wà àwọn ọmọ tẹ kó tira ọmọ òṣì ni wọn ọmọ òfò ni wọn Ọpẹ́yẹmí ẹni bíní Ológùdù ìbànújẹ́ ni olórí ọ̀dọ́ ìpọ́njú ni
wọ́n ti sọ àwọn èèyàn sínú ìgbèkùn ìnira ọdún lóde yìí o kábíyèsí ẹ jẹ́ kí ìlú Ilé-Ifẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe ọdún ayọ̀ tí wọ́n ti ṣe irú ẹ̀ rí gbogbo àwọn tí ara ń ní láti pàṣẹ wípé wọ́n ti gba gbogbo dúkìá wọn lọ́wọ́ wọn ẹ jẹ́ kí wọ́n hó ìwà ayọ̀ kí wọ́n jubilate kí wọ́n tún fi àdúrà ọdún yìí kí wọ́n fi ránṣẹ́ sí yín ní dáadáa kábíyèsí mo bẹ̀bẹ̀ ni o ẹ já máa gbọ́ àwọn fẹ́ǹsì lọ sí lọ ẹ jẹ́ bá mi ṣe ẹ̀ mi ò bá ti jà wá o mi ò já o tẹ bá dẹ̀ rí ní ìrètí ìjà ẹ má fi ṣèbínú nobody is fighting anybody mo rí kọ́mẹ̀tì èèyàn kan ó ní Ilé-Ifẹ̀ oríwo ayé ló pe orúkọ rẹ̀ nobody is fighting anybody in Ilé-Ifẹ̀ are you sure are you talking about Ilé-Ifẹ̀ olórí kórí ní mo ti ní mi ò jà léèdìwó jẹ́ kúrò bí kọ́mẹ̀tì ti tiẹ̀ gbogbo àwọn tá ti wá ń play látijọ́ ok ṣebí nílé-Ifẹ̀ àbí ó yá o tún fẹ́ jẹ́ kí n tún àṣírí ni má jẹ́ kí inú bí mi ẹ̀yin èèyàn ẹjọ́ ó dé bẹ̀bẹ̀ látẹ̀kọ́ ṣùgbọ́n àwọn kan tí mo máa bẹ̀rẹ̀ sí ní play sí ó máa bá dìgọ́ o ó yá jájọ bẹ̀rẹ̀ ṣebí nobody is fighting ní Ilé-Ifẹ̀ ok ó yá máa bẹ̀rẹ̀ fún ẹ sí ẹ̀yin èèyàn mi ní analyse mo máa kọ́ máa play àwọn voice note lọ fún yín sí ṣebí nobody is fighting ní Ilé-Ifẹ̀ olóṣì ni ẹ ara ó tà ń sọ nìyẹn tẹ bá dálẹ̀ tán wo kábíyèsí lẹ máa dá sí nígbà tí bá bínú sí tí mo bẹ̀rẹ̀ sí ní kó àwọn evidences jáde ẹjọ́ ọrùn ta ló máa wà orúkọ ta ló máa dá ṣé kìí ṣe kábíyèsí mi tẹ bá fi mọ̀ pé lórí burúkú làwọn ọmọ wọ̀nyẹn nìyẹn bẹ̀rẹ̀ látòrí Ọpẹ́yẹmí Consumer àtológùdù àtolórí ọ̀dọ̀ àtàwọn tó kù bẹ́ẹ̀ yẹn tí mi ò mọ orúkọ wọn bí tẹ bá ti mọ̀ pé lóṣì ni wọ́n ẹ má jẹ́ kó fi ẹrẹ̀rẹ̀ yín lára ọmọ òfò ni wọ́n ẹ̀yin rí wọn ní ìrí ọmọọṣẹ́ ṣùgbọ́n ọmọọṣẹ́ ìbànújẹ́ ni wọ́n ẹ já máa gbọ́ nìṣó. àgbègbè sájò ẹ ní ìtì ẹ ní lóògùn kò yìí jò ẹlẹ́lẹ́nu nígbà sẹ́yìn ṣe ẹjọ́ ilé ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ yìí àti Ilé-Ifẹ̀ ni mo ti ń sọ̀rọ̀. ṣọtí gbà wẹrẹ ilé ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ tá ń sọ látòrí ìjọ ìnáwó mo ṣe máa gbọ́ nípa ṣípìlì àwọn ètò lágbára fún ẹ̀bọ̀t àwọn mẹ́ta yìí kó wá sí òkè tẹ́lẹ̀ ọ̀tún bá tún bẹ́ẹ̀ mú mi. ẹ ní ṣíṣe o ṣé bọ́ níwọ̀n já Ilé-Ifẹ̀ olórí burúkú akọ́ṣìbérò irọ́ náà ń pa fún wa o. ṣé ẹ gbọ́. gbogbo àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n lọ mú àwọn tí ò òun náà lọ mú o nílùú Ilé-Ifẹ̀ o gbogbo àwọn ìyá tán lépò lóko àwọn abilékọ tán lépò lóko gbogbo wọn náà lọ mú táwọn náà ń ta pàrágà àwọn tó dójúlówó àwọn tán ń hùwà burúkú yìí gan àwọn àmú wọn kò bàjẹ́ láyé bàbá wa Adésọjí Adérẹ̀mí kò bàjẹ́ láyé bàbá wa Olúwòṣe Síjúadé torí bọ́mọdé ìwà tẹ̀ bá tán ọmọdé abárọ̀bá àwa náà ti dáyé láyé bàbá wa Adésọjí Adérẹ̀mí adémíkáwò ọ̀ni ayé bàbá Síjúadé gbé o. Mo rí comment èèyàn kan any lady K please ma since you have his contact can you try to reach him then everything will be fine. Mo kó tó ṣẹlẹ̀ I don't want to call baba ìwọ dìdìrì tó kọ comment yẹn èmi ṣiṣẹ́ dórí ẹ̀ báyìí èmi kó àwọn evidence àwọn ọ̀rọ̀ jáde làwọn ẹni ire tó mọ̀ pé yes òótọ́ ni lady K sọ ni wọ́n fún mi ní private number bàbá tẹ́ bá ní mi ò ní private number ní ọ̀fìfẹ́ lọ́wọ́ ẹ kọ sí comment section máa fún yín ní 4 nínú nọ́mbà wọn mi ní pé gbogbo ẹ̀ síta but I will not contact baba. Do you know the reason why I will not contact him? Mo máa ń pe àdàbí tí n bá lọ́bì mọ́ba mo sọ fún yín pé mi ò ń pè yàn mi ò ń ṣàtàṣe for me láti ní private number ní ọ̀fìfẹ́ ó yẹ kí n máa jubilate ní pé mo ti mọ̀ yàn mọ̀ pọ̀ ní ìṣe president but láyé mo ṣe program èèyàn kan tó need help tá gbé wá sórí social media àwọn tó dé rí wípé táìmù yẹn yìí tẹ́ bá wọ́n ti program yẹn Mr. Victor tí àwọn kidnapper tó kidnap lẹ́ẹ̀mẹ́ta ṣẹ́ẹ̀mẹ́ta náà bẹ́ẹ̀ méjì tó nídìí owó láti gbé lọ sí India kan lọ fi tọ́jú ọ́ nídìí 19 million tí mo wá bá solicit owó ń bíbá mo rí èèyàn tó pè mí tó fún mi ní private number baba Davido I did not call him mo ní nọ́mbà baba Davido lọ́wọ́ díẹ̀ ní eléyìí I only saved the number I did not call him baba yẹn ní lady K wọ́n á bí ẹ pé bolo ti gẹ́ẹ̀tì nọ́mbà wọ́n ṣàmà bẹ̀ wọ́n direct number baba Davido lélẹ̀ pé Adeleke pé kọ́kọ́ send mail sí letter sí tí ó bá ti accept tí ó bá ti respond because letter máa ń pọ̀ pé direct ó máa challenge pé bolo ti rí nọ́mbà òun wọ́n ṣàmà bẹ̀bẹ̀ pé dádì ẹ jọ̀ọ́ ẹ má wo ibi tí mo ti rí nọ́mbà yẹn help ta nídìí yìí ni wàláì mi ò pé o bàbá tó bí Davido so kẹ́ lè mọ̀ wípé èmi máa ṣe nǹkan ti tèmi báyìí máa wẹ̀ máa yọ kankan ni I will not call bàbá tí bàbá bá pè mí I will call I saw his number now
tí bá rí kọ́ ọ̀ní ló pè mí máa ọ̀nà kódà orí ìkúnlẹ̀ báyìí ni màá wà tí màá ti máa bá wọn sọ̀rọ̀ but I will not call bàbá mi ní pé wọ́n and I will not send him anything that is me mi ò ń lọ́bì mi ò ń ṣe mo ti mọ̀yọ̀ mo ti dáyọ̀ mọ̀ mi ò ń ṣe mo ti lásẹ̀sì sẹ́yọ̀ mi ò ń ṣe mi ò kí ṣe I will not call bàbá but ẹ̀yin tẹ́ bá wò bí wọ́n ni mò ń pa mi ò ní nọ́mbà bàbá ó yá ẹ díẹ̀ mi màá gbé síta fún yín sí mi ìkànnì fún yín gbogbo ẹ̀ but mo mọ̀ pé ìgbà tí mo bá fi pé the last 4 digits number ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ bá mọ nọ́mbà bàbá ẹ mọ̀ pé private number náà bàbá lélẹ̀ tó tọ́ but I will not call him èèyàn ló dídí pè mí pé Lady K gbogbo nǹkan tó ń sọ òtítọ́ ni but bàbá don't know 90% out of all this gba private number bàbá ni má jẹ́ kọ́ ọmọ bó ṣe dánwò ẹ̀ call him direct send all the evidences you have send it to him ẹni yẹn tún sọ fún mi débi pé bàbá have a listing here bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ fún mi nìyẹn pé bàbá have a listing here bàbá will list it to you if you call him one-on-one he will list it to you and he will do whatever you ask him to do but I will not do that I will not I will call bàbá outside here ni màá ti máa pè wọ́n bí mo ṣe ń pè wọ́n lórí social media yìí náà ni màá dẹ̀ máa bẹ̀ wọ́n ni kódà kí n kó àwọn evidence tó bad síta yìí mọ̀ bẹ̀ wọ́n náà ni I will not call bàbá so ẹ jẹ́ continue ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá ẹ̀yin ẹ lọ bẹ́ẹ̀ mi pé bàbá ẹ kàn bá mi bẹ̀ wọ́n pé kó jọ ara ni àwọn èèyàn àwọn innocent people ló wà lẹ́wọ̀n báyìí sí mélòó nínú ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́bẹ̀ẹ́ náà wípé kẹ́ ṣe ọdún nínú ẹ̀wọ̀n ẹ má gbàgbé o pé mo ti lọ sẹ́wọ̀n rí o that is why tó ṣe máa ń dùn mí tí bá gbọ́ pé wọ́n kó àwọn innocent people because kò sí kékeré ẹ̀wọ̀n o kò sí kékeré ẹ̀wọ̀n o bí mo ṣe wà mí ò bẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n fún ọ̀tá mi ò kọ́ lọ má jẹ ẹ̀wọ̀n mọ́ láyé mi kí n má gogo ẹ̀wọ̀n mọ́ nínú ayé mi káwọn ọmọ mi má gogo ẹ̀wọ̀n kò sí kékeré ẹ̀wọ̀n àwọn innocent people ni wọ́n ti kó nílé fẹ̀yìntì tó kó wọn sẹ́wọ̀n ṣé bóun lè fi tí ara yín gbọ́ abẹ́mi mo sọ̀rọ̀ yìí olóbìnkú tó ní kò sí tó ṣẹlẹ̀ lè fẹ́ wọ́n bí ìfẹ́ jà ó ṣì lọ. ẹni ìtàn fún òsì iṣẹ́ yìí ó lágbára o òun àti igbákejì ẹ̀ ọbalúfẹ̀ jamaláyà. ẹ̀yin yóò pẹ̀lú kọ́mẹ́ǹtì àwọn ènìyàn kó tún gbọ́ kọ́mẹ́ǹtì kan ó ní Lady K in fact you have started tonight program ẹ bá bá ti kọ́mẹ́ǹtì yẹn lọ tonight program very well I pray you end it well too amen ṣé mo tó jẹ́ kókó kọ́mẹ́ǹtì yẹn ẹ mọ̀ pé mi ò já sí mo ráṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni yẹn ti mọ̀ wípé mo lè padà jí sókè kí n bẹ̀rẹ̀ sí ní rọjú kí n máa ṣe pé òun ló yẹ ṣàdúrà yẹn fún mi ọlọ́wọ́ dẹ̀ jẹ́ kí n start well mo yẹ start well ma finish well I will try to control myself I don't want to fight because I need baba help baba have to listen to us wọ́n ní baba ní listing here bó ṣe sọ fún mi nìyẹn wọ́n ní baba have a listing here he will listen to you when you call him and you send him all this evidence you have you are showing on social media send everything to him plus the way you've not shown on social media send it to baba will do the needful but I will not call so let's continue. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀ ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Kí gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà gbogbo ìdààmú orí fífọ́ ara yíyún yóò dùn gbàgbé pátápátá wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru hypertension àìróorun sùn orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá ìdọ̀tí ara ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. gbogbo mọ́lẹ́kọ̀ọ́ kékeré sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lóògùn ọ̀rọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà
tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. ọ̀kárí láì. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. Ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora.